Jerusalem town.
Go, 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 go.
rẹ̀ ẹ̀ wá. Ó yá nítorí ìpàdé yìí ọ̀rọ̀ ń gbélé ọlọ́wọ́ bẹ́ẹ̀. Àmì yẹn kí ni? Mo ní kọ́ ọ̀rọ̀ ń gbélé ọlọ́wọ́ bẹ́ẹ̀. Mo ní kọ́ ọ̀rọ̀ ń gbélé ọlọ́wọ́ bẹ́ẹ̀. Amen. Okay. Amen. Signs of liberty in the house. Olúwa pè é ní jáde. Olúwa ṣe kí ni o? Wẹ́rẹ́ ní jáde. Sá. Èyí tó kù kí ọdún yìí ó parí. Àwọn tó máa láyọ̀ máa láyọ̀. Lára àwọn tí ó láyọ̀ ó yà wọ̀ ọ́nà wọn lọ. Mo ní wàá wọ ọ́nà wọn. Mo ní wàá wọ ọ́nà wọn. Mo ní wàá wọ ọ́nà wọn. Ẹ bí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀mí mímọ́ tó sún bí àrá níbi tí ire mi há. Lọ́wọ́ wòlíì kà. Lọ́wọ́ àfáà kà. Lọ́wọ́ àwọn aláwọ̀ ìkà. Lọ́wọ́ àwọn alágbára ayé. Níbi tí ire mi há sí. Olúwa kọjá síbẹ̀ ní àárọ̀ yìí. Gba ire mi fún mi. Aago mẹ́ta gẹ́gẹ́ lẹ́wà. Ó yẹ gbàdúrà. Ṣùgbọ́n mi ò ní yọ̀ǹda ju fún ènìyàn 20 tí iye rẹ̀ bá ṣí lálẹ́. Tí iye rẹ̀ bá ṣe kí ni? Just 20. Ìyẹn 20 yẹn lọ́nà kan ní kí n rárá ṣe. Ṣùgbọ́n bá kẹ́kọ̀ọ́ ní òótọ́ ló pè ní tí mo sì gbọ́ ìpè rẹ̀. Tí mi ò sì mú kó orúkọ rẹ̀ láti àṣálẹ́ yìí lọ. Ohun tó sọ mi lọ́dọ́ pẹ́ tó ti ń bèrè torí àríra ọ̀rọ̀ abẹ́lé ẹ̀ lọ́wọ́. Ohun tó sọ mi nínú ìrántá àti mímí. Ṣùgbọ́n òun dá òkú padà lórí ìtẹ̀lé. Ní ọjà máa dá òkú sọ mi nínú ìrántá bàbá àti ẹlòmọ́ yẹn ló wá. Ẹlòmí inú yín máa ń pẹ́lú ayé náà máa tàpátá dédé àtẹ̀rẹ̀ ọ̀fọ̀ dédé lè ní. Àwọn ènìyàn bá dúró lórí àpáta wá dúró dáadáa. Àwọn ènìyàn bá dúró lórí ẹ̀rẹ̀ kí ni ó máa ṣe? Ṣùgbọ́n wà òkú rẹ̀. Òkú rẹ̀ lálẹ́ yìí ọ̀rọ̀ wa wá rí. Ẹgbẹ́ ọwọ́ yín sókè. Kí a tún mú ọjọ́ kọkànlélógún oṣù yìí. Ọjọ́ méje sí bí ìmọ̀ 7 days. Olúwa ní kí n sọ bẹ́ẹ̀. Arákùnrin kan, à ń gbàdúrà lórí prayer line. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ wípé àwọn yí òkú rẹ̀ padà within 3 days. Wọ́n wá jọ Ọlọ́run tí a gbọ́ wípé ó lè máa gbọ́ gbogbo tẹ̀ ṣe ń bí àwọn ará prayer line mi ń bọ̀. Ẹgbẹ́ wọn, ló bá jẹ́ pé lóòótọ́ fún wọn mi ṣẹ́. Ọlọ́run bẹ́ẹ̀ sọ pé èmi ti ẹ̀ ń sọ pé 3 months. Àgbà tó dọjọ́ kẹta ló bá dé. Ẹni tó kọ́ fún mi ní mọ́tò l'Amẹ́ríkà ni. Ó dẹ̀ sílẹ̀kùn mọ́tò yẹn mọ́tò kọ́ àwọn wọlé ó dẹ̀ wọlé sí. Ìyẹn ní kí wọn náà má tàbí lọ rẹ mọ́tò. Tiẹ̀ ò tí sí mbẹ́. Amen. Gbọ́wọ́ ẹ̀ sókè dá. Kí a tó mú on the 21st of this month. Oṣù yìí. On the 21st mo gbóhùn yẹn sà. Pé àwọn èèyàn mẹ́ta kan bẹ́ẹ̀ bí. Ká tó mú on the 21st. Lóṣù yìí. Ìtàní wọn yí padà. Ẹbí àwọn yẹn sókè dáadáa. Ẹ pe orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ọlọ́run orí òkè sí ẹ̀ṣẹ̀ àgbàlá ìtura yìí. Ó jẹ́ mélòó? Ó jẹ́ márùn-ún. Àwa pe Ọlọ́run wákàtí ìyanu. Wákàtí ìyanu ṣe kí ẹ sọ fún Ọlọ́run. Ẹ̀yin áńgẹ́lì ti ṣiṣẹ́ ní àkókò yìí fún ìbùkún. Ẹ̀yin áńgẹ́lì ti ṣiṣẹ́ ìbùkún lọ́wọ́lọ́wọ́. Ẹ yọ̀ǹda ìbùkún àjẹdọ́jú alẹ́ fún mi. Ẹ jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó kojú ó ṣẹlẹ̀. Kí a tó mú ọjọ́ méje sí méjì àwà yìí. Ó yẹ ìpariwo ẹ gbàdúrà. Kí a tó mú ọjọ́ méje ní. Ṣé màá wá dúpẹ́ sí ní ọjọ́ kẹjọ? Ẹ
ẹni ọ̀rọ̀ ènìyàn dá ẹgbẹ́lẹ́ mi lọ́wọ́ ó yẹ pariwo ìgbàdúrà. Kí a tó mú ọjọ́ márùn-ún sí ní lónìí orúkọ Jésù kò di àwátì. Mo mọ́ sá wá ní kí n tún sọ lẹ́ẹ̀kejì ẹ̀dá tá a bí nínú obìnrin àfi ọ̀bẹ gbẹ̀bí rẹ̀ ní àbẹ́ abíbí àti bí ènìyàn tó torí rẹ̀ rí ìrìn àjò búburú kí a tó mú ọjọ́ márùn-ún lórí ilẹ̀ àdáyé ó yà kó fi lẹ̀ sábẹ́ wọlé. Ògo tí mo rí yìí ó yà gbà bẹ́ẹ̀. Àbí ẹ̀kẹ́rẹ́ mo ní kò gbà. Mo ní kò gbà. Ilẹ̀kùn tí ọ̀tá tì ní ọjọ́ pípẹ́ nítorí wákàtí ìyanu tèmi yìí ló ń kọ Jésù ọ̀run sí fún ọ bẹ́ẹ̀. Yeah.
àwọn ènìyàn lásán. Ẹgbẹ́ Bíbélì fi ìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn lásán wà. Bíbélì ló dẹ̀ sọ pé ní tálákà ò ní ṣe aláìmásí ńlẹ̀ yẹn. Ní ilẹ̀ Amẹ́ríkà tálákà ò ní ṣe aláìmásí. Ní ilẹ̀ Canada tálákà ò ní ṣe aláìmásí. Bẹ́ẹ̀ ní Nàìjíríà tálákà pọ̀. Ó tó bẹ́ẹ̀ táwọn ìjọba wa fi wọn fẹ́ káwọn mẹ̀kúnnù òdíje mọ́. Tálákà yóò wà ní ilẹ̀ yìí. Ṣùgbọ́n ìwọ fúnra rẹ ló pòsíṣọ́ rẹ pé mi ò fẹ́ sí àárín àwọn ènìyàn lásán. Amen. Ẹ kàwé mọ́ ni. Wọ́n sì bá a jáde lọ. Ó bá àwọn ènìyàn lásán ló bá jáde. Ó sì ṣe. Ó ṣe. Lẹ́yìn ọjọ́ mélòó kan. Lẹ́yìn ọjọ́ mélòó kan. Àwọn ọmọ Ámónì bá Ísírẹ́lì jagun. Àwọn ọmọ Ámónì bá Ísírẹ́lì jagun. Ó sì ṣe nígbà tí àwọn ọmọ Ámónì bá Ísírẹ́lì jagun. Ó sì ṣe nígbà tó bá wọn jagun tán. Àwọn àgbà Gíleádì sì lọ mú Jẹ́fítà láti ilé Tóbù wá. Wọ́n lọ sí ilẹ̀ Tóbù níbi tí a lé sí. Wọ́n sì wí fún Jẹ́fítà pé. Ogun ló lé ọkùnrin Nàìjíríà tó fi wá sí Amẹ́ríkà sí. Ogun tó ló lé ọkùnrin ẹ̀wọ̀n oṣù ogun aládé ìrọ̀rùn. Nǹkan kan lé ọkùnrin òdìlé tó fi wá sí ní lálẹ́. Tó o bá lé nǹkan nílé sọ pé ìkan lé ọ. Lálẹ́ yìí ohun tó lé ọ lórí òkè ní ibi kó wá sí rere wàá rí ire mú lọ lọ. Tí wọ́n ti gbà tẹ̀ bá dá mi lóhùn má gbà fúra mi. Torí mo burú díẹ̀. Tí wọ́n ti gbà fún mi má ti dùn sí má ti bẹ̀rẹ̀ tètè méèkì àti gbà fúnmi ayaba mẹ̀mí máa ń hẹ́pù àwọn ènìyàn ọmọ ọjọ́. Yóò ṣe àdá máa ń hẹ́pù àwọn ọmọ ọjọ́ ní gbà ẹ̀jẹ̀ sáyé gbà 500 gba 1000 wọ́n ti sọ mí ní bàbá mílíọ̀nù ní òtí ẹ̀sùn owó àkáǹtì wa. Èèyàn lásán wọ́n ló sọ pé mi ò ṣe lásán. Ẹ wò sá mo bá pé $2 àbí $2 ní ẹni tí ò ní dáhùn nílẹ̀ torí bu àìní ti wà nínú ayé rẹ̀ yóò ṣàwádà ṣùgbọ́n ègbé ní fún ẹni tó wí nígbà tó kú àwọn ẹni tí ẹ mọ̀ ní dáadáa lọ́wọ́ ẹ máa ní pé máa ń sọ dáadáa ègbé ní fún ẹni tó wí nígbà tó kú àwọn kò sóhun tí mo fẹ́ jẹ́ nínú ayé nígbà tí mo wà nínú ayé ni mo ti jẹ́ ṣùgbọ́n mo wá ní pé ẹnìkan ju ayé lọ òun ni Olódùmarè gbogbo tí mo nígbà yẹn tí mo fi èrú kójọ gbogbo ẹ̀ lọ́nà gbàgbàgbàgbà lọ́wọ́ ó sọ mí dèrò lẹ̀ èmi ti máa ń fún àwọn pásítọ̀ táwọn pásítọ̀ bá preach lọ́dọ̀ mi ẹ̀yin wo ni pásítọ̀ ẹ̀yin ṣòkòtò yóò kọ́ lẹ́nu ẹ̀yin tó yẹ jáde àti oṣù mọ́tò mọ̀ lára aṣọ fún ìgbé ní fún ẹni tó wí pàtó wọ̀ ebi àná àwọn màmá fún ìwọ̀n lọ́nà àwọn pásítọ̀ mi lòókù bàbá mi mi tó ga gbogbo tó dá nínú ayé ìgbàlódé ló dilẹ̀ ṣùgbọ́n Ọlọ́run lù mí mo lè láti wá tún mi sí. Mi ò sì sọ torí kí n máa fi ó bàbá bí ara lé àwọn ọjọ́ mi lókè òkè sí èso òkè àṣeyọrí ní Amẹ́ríkà lè sọ pé lẹ́yìn ìgbà tí Ọlọ́run pè mí tí mo kọ̀ lẹ́yìn ìgbà tí Ọlọ́run wá rẹ̀ sí mi tán ibi tí mo ti kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ni after 21 days of my prayer Olúwa ni wọ́n mú àgbà láàyè lọ wọ́n bẹ̀rẹ̀ òtún fẹ́ olóògùn agbára ìdánimọ̀ ní gbogbo ọ̀nà ní òbèrè ìdílé lọ ìjọ yẹn bá bẹ̀rẹ̀ owó ọ̀tọ̀ Ọlọ́run ò fi sí mi lẹ́nu Olúwa fún mi ní agbára ìdánimọ̀ ní gbogbo ọ̀nà kò sì síbi tí mo dé ó dá agbára Ọlọ́run nínú ayé mi ẹlòmíràn máa ń bèrè fún owó nínú ìpàdé àdúrà Ọlọ́run àfún lówó kò ní fún lágbára àwa gbé owó yẹn wá bá lágbára Ọlọ́run sọ fún mi ní alẹ́ yìí pé ẹ̀yin 20 kan wà ń bí a ó ṣí ní ipò padà lọ sí ibi gíga ó gbàgbọ́ ó sì ẹ gbàgbọ́ ohun tí bàbá mi yóò ṣe yóò ṣe ẹ̀kọ́ kó lè gbọ́ ọmọ ìkéré tìlẹ̀ mo ń preach lọ́jọ́ kan àwọn ọ̀dọ́ ni pé kí n pe owó kan bá pe owó yẹn bọ́n kí n kọ́ yẹn sọ bọ́ọ̀tà nìyẹn dáadé ò dáadé are you going to pay when I will pay dáadé ọmọ ìkéré just like this kúbọ̀ mo lè gbé wọlé mo dáadé ẹ̀dá lọ́mọ ẹ̀dá kò rí báyìí báyìí bọ̀ lẹ́ni ó wẹ̀ nínú owó ni ó wà lára àwọn tó bá wúlò fún iṣẹ́ àmọ́ṣẹ́ mi lórílẹ̀‐èdè Nàìjíríà iṣẹ́ ò rọrùn l'Amẹ́ríkà wọ́n á fẹ́ kí n bá ti sẹ́nu yẹ kí n ti sálọ nílà ẹ̀yin mélòó la gbàdúrà fún bí pọ̀ níbi tí ẹ̀ ti rí yàn 5,000 10,000 tẹ́lá ti ń gbọ́ àmì gan ẹ̀mí wọ́n máa wú abẹ́ mi fẹ́ kí wọ́n máa ń gùn ẹ̀mí mọ́ ni wọ́n á máa ṣiṣẹ́ agbára iṣẹ́ ìyàwó wa bẹ̀rẹ̀ ṣùgbọ́n torí kẹ́ gba Ọlọ́run orí òkè yìí wá Ọlọ́run tó fún mi ní ìtura tó dáṣọ ògbóbò mi láti àṣálẹ́ lọ pé àpò náà máa ṣọ ògbóbò alẹ́ jẹ́ ta kú onílé bàbá rẹ̀ gbogbo alámọ̀ ìtẹ́yìn ẹ̀yà tó gbogbo mi nínú torí àtìmọ̀ àfi pé síta gba ó ti gbọ́ ó ti gbẹ́ tó ti gbọ́ ọ̀kọ̀ ní mílì nínú ayé rẹ̀ ó ló sọ pé
iye rẹ̀ bá ṣí ni òun ló mi sí lálẹ́. Àjọ bẹ̀rẹ̀ church àbí foundation member story ni foundation ò jáde ẹni pé ó máa kọ́ ẹ̀ mórí foundation àbẹ̀rẹ̀ foundation church ló jáde ọmọ ní ṣe ní foundation ní foundation àjọ bẹ̀rẹ̀ story àbí kò kò rẹ̀ ó jáde kí lè ó wí káyé orí òkú rẹ̀ kó mọ̀ pé lóòótọ́ ìwọ náà bá Jésù pàdé mo máa ń pariwo àwọn ẹ̀rọ ìbòdì àwọn ti pẹ̀ ẹ̀ náà wọ́n ti rà lágbàlá tó ara lọ tù ọ́ kí ni wọ́n ṣe lágbàlá tó la bá a tó sọ pé àgbàlá tó la náà wáyé ara rẹ̀ tù ọ́ ojoojúmọ́ ni wọ́n pariwo ẹni la kí ló fà á torí pé òòbá wọn lè mú lọ́rùn rẹ̀ dọ́gba. ẹ má bàa gbé o àwọn kan pa wọn ni we are winner winner ẹ̀ náà sì lọ winner rẹ̀ we are winner kí ló wí lẹ́yìn àtàrà náà ló kúrò brother what do you have there what do you have well you said you are a winner and you are not telling me why are you asking me money now you don't know àwọn tó lọ winner àwọn tó win mọ́ ọmọra wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n òru ìpàdé tó pẹ̀ nítorí yìí nínú ìpàdé wákàtí ìyá náà ti nígbà tó wá máa fi padà wá sórí òkè lọ́dún tó ń bọ̀ ohun tí a yóò rò pé wàá gbé débi òun ní ìdàtí polówó àbáwọn àdúgbò kan máa wà tẹ́lẹ̀ ní ìdàtí máa sọ̀rọ̀ wà lọ́la mọ́tò ẹni bá ṣe ẹ̀rọ ìdílé àwọn ọmọ ra ọtí máa kékeré kan náà wọ́n rẹ̀ sí ní gbàtí wọ́n lè mú àwọn mọ́tò lè mú wá rí àwọn olówó àbùkù mi bó ṣe pọ̀ rẹ̀ nù lọ́wọ́ àti òwò ti tó ní ẹni àti ọlọ́ máa gbé ní wàá kàn gbé ní lákàrà ìdílé àwọn ọmọ rẹ̀. Amen. So lábẹ́ yìí ẹ̀yin 20 ní ọ̀gbọ́n mi sí tó bá wá sáré jáde bí ọlọ́run ṣe lọ́ mi tó o ṣàkọ wà ká 18 19 20 mọ́lẹ̀ ọ̀gbà mọ́lẹ̀ ọ̀gbà ẹ̀dìdì dúró olùwàkàtà ilé wa níbi tí ayé lé wa dàbí sí. Ọlọ́run bá àwọn ọmọ Ísírẹ́lì dáná jẹ̀ musa ó lè bí yóò lé àwọn kan kúrò níwájú yìí ó bẹ̀rẹ̀ sí dárúkọ màlẹ́ ìtì màlẹ́ àwọn jẹ́kúsá ṣe ìṣèjẹ̀bù bí ẹ má bí nù. Ẹ má dárúkọ ìjẹ̀bù àwọn jẹ́kúsá àwọn jẹ̀bù àwọn ìfì àbíjẹ̀bù náà lẹ́yìn ìrọ̀rùn tó lẹ́yìn kúrò ní bí Èkìtì bí kankan ó dà bẹ̀rẹ̀ sí dárúkọ òun bá lé àwọn kan kúrò wájú yìí àwọn kan wà tó kó síbi rẹ lẹ́nu ètò òkùnkùn ọdún yìí ó parí àwọn lè wọ́n kó wájú. Ẹ gbọ́ mi dáadáa mo ní wọ́n lè wọ́n kúrò wájú. Àwọn alágbára tó dúró sí ìdí ògo ni tó lẹ̀ ní rògbòlò ẹgbọ́ níwọ̀n ìgbà tó dẹ́ kó ló dá ayé àti ọ̀run gbogbo ẹni tó lòun níjà ká yóò tu ọ̀la rẹ̀ irú ẹ̀ lábẹ́ bóyá kó wọ ọ̀run rẹ̀. Ẹgbẹ́ ọwọ́ yín sókè. Gbé ojú rẹ sókè lọ́rùn orí òkè tù mí lára Olúwa tù mí lára ó ti pẹ́ tí mo ti gbàdúrà ìdí ìrànlọ́wọ́ fún ayé mi Olúwa ṣe kí ni o ẹ pariwo ó yẹ gbàdúrà bẹ́ẹ̀ Olúwa má jẹ́ ṣe kí ni o Ọlọ́run jọ má jẹ́ fẹ́ gbogbo ẹ̀yìn ọdún yìí tó o bá wà bẹ́ẹ̀ ó yẹ pariwo ẹ gbàdúrà. Òjò mọ̀ pé bí ọ̀yẹ̀kẹ̀ bẹ́ẹ̀ ni òkè lọ. Bẹ́ẹ̀ ni òkè yẹ̀kẹ̀rẹ̀. Ìwọ nìkan lókè yára kí lóko lọ́wọ́ lọ́rùn kò sì tún ọ̀dà ṣe. Bàbá o orí balẹ̀ orúkọ. Orí balẹ̀ orúkọ. Ìwọ lójú wájú ilé òjì lọ. Bàbá o orí balẹ̀ orúkọ rẹ̀. Orí balẹ̀ orúkọ rẹ̀. You want
ọmọ mímọ́ níwájú ìtẹ́. Nítorí pé lẹ́yìn Jésù kò sẹ́nìkan kò. Ọba mímọ́ lọ́ba tí mo ń sìn. Òun náà lọ́kọ̀ láti sìn. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Alágbára mo mọ̀ ọ́ rẹ̀. Lẹ́yìn Jésù mi kò sí o. Jésù kò sẹ́nìkan o. Bàbá mi ló jẹ́. Ọba mímọ́ lọ́ba tí mo ń sìn. Tí mo ń sìn tí mo ń gbẹ́dọ̀ o. Jésù kò sẹ́nìkan o. Àmì o. Alágbára mo mọ̀ orúkọ rẹ̀. Ọlọ́run fẹ́ ààrẹ tó bẹ̀rẹ̀ o. Ọmọ ọmọ bíbí rẹ̀ kò tó tó gbogbo wa gbogbo wa gbogbo wa gbogbo wa. Sẹ́ni tó bá ọkọ lè rí iye o. Jésù Kristi Jésù Kristi báyé mi náà o. Torí pé lẹ́yìn rẹ̀ kò sí. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tí mo ń sìn. Jésù kò sẹ́nìkan o. Alágbára mo mọ̀ orúkọ rẹ̀. Ayé máa dé o. Ọba mímọ́ wọn sábà wá o. Yakuba Jẹ́mi ìlera o. Àmìmọ́ àdóbàrà mo orúkọ rẹ̀. Orí kéde ìyàgbé kò sí. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tí mo ń sìn. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Alágbára mo mọ̀ orúkọ rẹ̀. Kí ló tó dà ọ́ lọ́kọ̀ọ́? Mo máa sọ̀rọ̀ Elédùmarè. Ọmọ ló ń bẹ nínú